Joshua mi. Ọmọ láwọn ìwà ọba. Òun ni bí ó ti ń ṣe àmà. Fún gbogbo ẹgbẹ́ fúnlọ́. Joshua wà aṣọ ọ̀pọ̀lọpọ̀ láyé. Bàbá ọba nínú àlàáfíà àgbò ọ̀la. Òtí kẹ́kẹ́ ìdúgbò. Ẹni ṣe lélẹ́ lọ́rẹ̀. Títí lọ́jọ́ owó rẹ̀ kò ní parí báyé lára. Ẹgbẹ́ mẹ́rin tó ṣú wa. Ó ní fọdún ilé ìgbàgbére báyé. Ó káwọn ọ̀pá ọ̀rọ̀ wà ní o. Bí o ti ṣe ẹ̀ma, máa bẹ máa wà, ìwọ ló pa lọ́jọ́ kọ́jọ́. Ẹ̀dá ààrẹ fẹ́mi ìfẹ́mi ọ̀pọ̀ pàtí sọ́ọ̀dí yóò ti sẹ́kítírì àwọn akínsọ̀rọ̀ ní ìtẹ̀wé. Ẹ̀dá lẹ́wọ́n tì mí aláàlẹ́ òkìkú mi ọmọ àhábí ọmọ agbábọ́ọ̀lù lọ́wọ́ dáhùn àbí bí o ti lẹ́gbà olùwájú yẹ òrùlé nílò ààrùn ṣàtúbù ọkọ̀ sí níbi ìyá òkè ẹ̀sìnbí gbogbo ilẹ̀ kú àìrú òjòjò. Ọmọ bàbá bàbá rẹ̀ ní bọ́lábọ́lá ìgbà ikọ̀ rẹ̀ o. Olórí ẹgbẹ́ pírẹsidẹ́ntì máa wà owó máa wà nílẹ̀ lọ́wọ́ ìwọ ló máa bẹ̀ ọ̀rẹ́ nígbà ṣe adábà tẹ̀lé ọ̀rẹ́ lọ́wọ́ ojú wọn lọ tẹ́lẹ̀ bọ́lábọ́lá òde nígbà láàrin lọ́wọ́ ẹ̀dọ́ lálẹ́ ìyàgbẹ́ ní ọmọ òòrùn sọ́lá vice president ẹ̀dá òjò olùsọ̀tún adéwọlé ọmọ nípa àdìgbẹ̀bí secretary general public relation officer ẹgbẹ́ ẹ̀dá yíyọ̀wá kúlẹ̀ ọmọ mẹ́rin lérò òbí o fẹ́yà fẹ́sàmì àbíyèsí ìdàgbàsókè. Pẹ̀lú special duty, ẹ̀dá sí kò púpọ̀, abẹ́lẹ́yìn.